Hallelujah. Oh. Àmọ́ ìjókòó lásán. Ẹ ṣeun. Mo wà ọkùnrin, mo wà obìnrin. Àti gbogbo kan kọjá náà. Àìsàn àwọ̀ láti bí ìjọ mélòó kan lọ́mọ. Ilé ẹ̀mọ́ títí mọ́ àti ti parapọ̀. Àti wọ aṣọ funfun rárá àti jókòó. Wọ́n ní mìíràn á béèrè pé ká ṣe ìṣèlúwẹ̀. Ká ṣe ìṣe. Ẹ ṣeun. Àìlú àsìkò mọ́ láti ṣe àlàyé díẹ̀ ní kíkún nínú ọ̀ngá ìṣe. Ọ̀ngá ìṣe orúkọ èmi ọ̀nì fọ́nrán mọ́ òun kì í aya Roland Ọmọládé Gracie kò jẹ́ ọmọ bíbí hàn lùrù ilẹ̀ Yàgbà kò ṣe ìlà oòrùn Yàgbà àmọ́ wí Yàgbà àgbọ̀sọ́nà mẹ́ẹ̀ká ànímọ́pá amúro àníyàgbà east àsẹ́ni Yàgbà west àsẹ́ni sóríire láti jẹ́ ọ̀nìláàrin àrọ̀bú ìwé àbú ìwé àrọ̀bú ìwé àbú ìwé ọwọ́ méjèèjì láyọ̀ lọ́wọ́ yìí ẹsẹ̀ ń fọ́ àpàní àwa tí àgbọ̀ ìtúwò tí ń bá bọ̀ látẹ̀yìn èdè tiwa lè ní sọ yẹn dálẹ́tì wa ni ẹ ṣeun Yorùbá ni wá ilẹ̀ Yorùbá láti ṣẹ̀ wá àwọn àìṣẹrú àìṣe Fúlàní àìṣe bòròró a kì í ṣe gàmbàrí àwọn kan máa béèrè nígbà tán bá ti ní Kogi wọ́n á ní àwọn Haúsá àìṣe Haúsá Yorùbá pọ́nbélé ni wá Ọ̀yọ́ láti ṣẹ̀ wá orírun Yorùbá Ilé Ifẹ̀ ibẹ̀ láti wá ẹ ṣeun a ní àwọn kan ó ti máa wò ó pé kí làwọn wọ̀nyí yìí ṣe látijọ́ yìí bá a ti ń jáde èyí ni láti June 12 láti ń kóra wa síta lójoojúmọ́ èyí tá à ń sọ fún wa ni pé a wà ní rálì kí ni à ń ṣe rálì fún à ń ṣe rálì láti ṣe ìjàgbara orílẹ̀-èdè Yorùbá a ní Nàìjíríà tá a wà yóò ti sú wa torí kò pé wa owó tí ò bá dẹ̀ ti pé èèyàn ń ṣe kò pé wa rárá ibi tí ọmọ ẹlẹ́ran ti ń jẹgun ibi tí ọmọ aláṣọ ti ń wọ àkísà ibi tí wọ́n ti ń forí rìn kẹ́sẹ̀ sókè tí wọ́n á gbẹ́bí fáláre ló ń jẹ́ bẹ́ẹ̀ ibi tí wàá ti gbé olóòótọ́ ti gbẹ̀yàn lọ lé ẹjọ́ àbí lọ àgọ́ ọlọ́pàá pé tí wàá dẹ̀ débẹ̀ wọ́n á tiẹ̀ mọ́lé à ń gbọ́ pé wọ́n ní àwọn bòròró sọ pé àwọn ló ní ilẹ̀ pé ilẹ̀ bàbá àwọn ni ẹjọ́ àti ìgbọ́ bòròró tó jẹ́ Ògúndélé àti ìgbọ́ bòròró tó jẹ́ Oyèbọ̀dé àti ìgbọ́ bòròró tó jẹ́ Ògúnwándé akéwì tí gbọ̀ngàn jẹ́ Yàbọ̀dé ilẹ̀ Yorùbá láti jẹ́ gbogbo oríkọ wọ̀nyí wọ́n dẹ̀ ní àwọn lónìí ilẹ̀ ṣùgbọ́n a fẹ́ fi yé wọn báyìí pé àwa la ní ilẹ̀ àwa ọmọ Yorùbá ọmọ ọkọ Yorùbá lónìí ilẹ̀ kò sì sí tó fà á ju pé àpapọ̀ irú wá ògiri wá ètò ti ṣe fún wa ní ọdún tó ti lé ní 100 sẹ́yìn tó fi so àwa àti Gàmbàrí pọ̀ tó fi so àwa àti Yánmẹ́rẹ́ pọ̀ àwọn Ìgbò àìṣe Ìgbò àìsí Haúsá àìṣe Gàmbàrí Yorùbá pọ́nbélé ni wá àwa lè ní náà ti sú wa a fẹ́ dá dúró orílẹ̀-èdè Yorùbá kò sí ìpadà sẹ́yìn orílẹ̀-èdè Yorùbá kò sí ìpadà sẹ́yìn orílẹ̀-èdè Yorùbá kò sí ìpadà sẹ́yìn lọ́wọ́ náà. ìdí nìyí wọ́n ní ẹnu ara ẹni láti ń bọ méè jẹ
ẹnu ara ẹni náà láti tún fi sọ pé tèmi dire nísìnyí aláàjẹmọ́ àjẹmọ́ àdàlú ẹ̀wà tí Nàìjíríà jẹ́ àfẹ́mọ́ àṣemọ́